Audio Jungle. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Àánú Ọlọ́run, orí ajẹ́njẹ́ tán tí Ọlọ́run ti ṣe àlùbáríkà kó má fi gbogbo mùsùlùmí ayé lẹ̀ títí tí ó fi di ọjọ́ ìdájọ́. Jàmáà, akíra wa kú oríire o. A tún jí lónìí, a tún bára wa ní mùsùlùmí tó gbáfà fọ́lọ́run, tó ń tẹ̀ láṣẹ Ọlọ́run, tó dúró tòfin Ọlọ́run. Jí ká bára wa ń kèfèrí, wàláhì ọpẹ́ ni. Ọlọ́run á wọlá ọpẹ́ orí ìdùnnú, Ọlọ́run mọ́sá ìṣẹ́fẹ́ ní kọ̀ọ̀kan wa. Ohun tá a máa ń jẹ, tá a máa mú, Ọlọ́run pèsè fún wa pẹ̀lú ìrọ̀rùn. Wọ́n jẹ́ ká ná owó kan tán, ká tó rí kan. Wala la hawla wala quwwata illa billah. Ọjọ́ náà rí bí àná, àti láàdá bẹ̀rẹ̀ sí ní pariwo lórí íńtánẹ́ẹ̀tì pé tẹ́ bá ṣàbòsí pẹ̀lú ẹnìkan, àní gbà, tàbí àwa náà ò ní sọ́pọ́ọ̀tì, àní kún yín lọ́wọ́ láti ṣàbòsí pẹ̀lú ẹnìyẹn. Alhamdulillah, ẹ̀mọ́yà sí yọrí lọ́lọ́run fi fún wa sí. Adúpẹ́ fún Allah. Mo wá rí fídíò bàbá mi àgbà, Sheikh Sulaiman Farouk Oníkíjípá kan. Máa gbó what kéèyàn ṣe àì, torí pé àbá bàbá yẹn dúpẹ́ àkọ́kọ́ lórí èrò ọ̀tá lórí wọn tọ́lọ́run ò jẹ́ kó ṣẹ. Torí pé tó bá yẹ pé èrò ọ̀tá lórí wọn ṣẹ ni, àwọn ọ̀tá yìí náà tí wọ́n plan aburú náà ni wọ́n padà máa sọ pé ó jèrè iṣẹ́ ọwọ́ rẹ̀ ni. Ṣùgbọ́n Ọlọ́run ò dojú ti bàbá yẹn, Ọlọ́run ò dojú, walillahil hamd. Adúpẹ́ fọlọ́. Ẹ jájọ gbọ́rọ̀ bàbá mi Oníkíjípá. Ẹ bá bá mi, ó ṣe wà láì ẹ̀rí ọkàn dààmú mi. Mo ní tí o sí, ó ní sẹ́yìn owó tó ń ṣẹlẹ̀ ń géèmù nípa. Géèmù ní. Ó náà sàmádì ẹni o, sàmádì ẹni o, wọ́n pèsè wá fún wa fi sàmádì ẹni o. Àwọn yẹn báyìí báyìí wọ́n pèsè wá wọ́n yá sàmádì, àwọn olówó ń bẹ̀. Wọ́n lè dà nǹkan tó yí wọn. Ẹ ṣe wọ́n lòun jẹ́wọ́ yẹ kúkú mọ́ òun túláàsì. Kí ló wá fẹ́? Kábà ń tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run lọ́wọ́ kọ̀ǹdíṣàn kan náà ni wọ́n wá ń tọrọ àforíjì bọ́ọ̀tà kọ́ lọ sọ ètò wá sọ fún mi nínú yàrá. Alhamdulillah, mo ní mo bá bàbá dúpẹ́. Wàláhì ọ̀rọ̀ wọn tọ́pẹ́, ó ṣe déédéé ọpẹ́ ni. Wàláhì ìdúmọ̀bìláì tó wá pé bàbá yìí ti kú ni, ṣókù wọn lẹ́ni yẹn ó lọ bá tí ó sọ fún wọn tọrọ àforíjì pé àwọn plan àbúrú lé wọn lórí ni. Ṣókù wọn ni ó lọ bá. Tó bá yẹ pé ohun tó ṣẹlẹ̀ yẹn ó ti kó ẹ̀jẹ̀ wọn ti ru sókè, kọ́lọ́mọ́jú ṣẹlẹ̀ sí bàbá yẹn láéláé, tí bàbá ti wá ní stroke, àrùn tí èyí sábà lọ, wọ́n ní ó jèrè sí ọwọ́ rẹ̀ ni. Ṣé wọ́n lè ọ̀rọ̀ tó wá tú báyìí, ṣé yóò lè dá àbúrú yẹn padà? Ṣùgbọ́n a dúpẹ́ fún Ọlọ́run Allah tó yẹ pé bàbá yẹn ń já in the cause of Allah. Allahu Akbar walillahil hamd. Movement bàbá Oníkíjípá nìyẹn, ó ń jà lórí cause of Allah. Now wáyé pé bàbá yìí kò ń sórí ọ̀rọ̀ Ọlọ́run tàbí tọ́lọ́run fẹ́ kàn fi sọlá, aṣàtẹ̀tún dúpẹ́ fọ́lọ́run torí pé Ọlọ́run dúró tì wọ́n, Ọlọ́run sì dojú tì wọ́n. So ẹ̀yin lè mọ bọ́ta kẹ́ bàbá, iná yẹn ò tí ì mú wọn dáadáa tán. Iná yẹn mo ti rápẹ̀rẹ̀ pé iná yẹn ò mú wọn gan. Àfikán bọ́ta kan wá túbà, ẹ̀rí pé mò ń tẹnu mọ́ láti dé wọn. Wàláhì tàláhì wọ́n bọ́ta wọn wá túbà. Kò jẹ́ bẹ́ẹ̀, rádaràdá rédèrèdè ni kọ̀ọ̀kan wọn bà kó láyé gbogbo àwọn tó lọ́wọ́ nu kóòpù yẹn. Bàbá mi wá ń sọ àwọn ọ̀rọ̀ kan lẹ́nu ọjọ́ mẹ́ta jẹ́ pé lówe là ń lò ògìdìgbò, àwọn ọlọ́gbọ́n ló máa ń jó, àwọn ọ̀mọ̀ràn ló máa ń mọ̀. Kí ni bàbá sọ? Ẹja tó gbọ́lé. Ó náwó eré àkántì yẹn máa ń bá yẹn fàdé, tó bá ti bá fàdé bẹ́ẹ̀ kó jọwọ́lẹ̀ ní pé iṣẹ́ Ọlọ́run lélẹ́yìí. Ó láwé. Láfíà yìí tó bá jọwọ́lẹ̀ ó pẹ̀lú sí ni. Déédéé bí fìrò náà ṣe tẹ̀rí mú lọ́ máa tẹ̀rí. Bàbá Mufti, bàbá yẹn kan máa ń fún mi ń jọ ìníwà láìtàláì. Ó láwọn àyè kan tó bá yẹn fàdé tó fi wò pé ipá mi ò kálé jẹ́ ń filẹ̀, àmì Ọlọ́run lílé tó bá jọwọ́lẹ̀ ó tẹ̀rí. Ṣé ẹ ti mọ tẹ̀rí díẹ̀ rẹ̀? Ẹ jẹ́ fura, tọ́rọ̀ bá jọmọ́ ó lámúmára ni. Tó bá jọmọ́ ti àfá rẹ̀,
ẹ̀ẹ́jọ́ lámúmára pọ̀ ní àti wàtà fáàrẹ̀ o ṣùgbọ́n ẹ̀ẹ́jọ́ tẹ̀rí tó bá yẹ pé ẹ̀ńtọ́ lọ́n ń yọnu sí ni wọ́n fẹ́ máa bínú sí òun bọ́ lọ́n lọ steering mọ́ lọ́n lọ́wọ́ pé kò yẹ kọ́ lọ́n ṣe irú oore ọ̀dọ̀ oníkíjìpá kọ́ ló yẹ kọ́ lọ́n gbé sí inú ń bí ẹ ó parẹ́ bí fẹ́rẹ́ ọ̀nà ṣe parẹ́ òdodo ló oníkíjìpá wàláyé bàbá yìí ò ní lásìkò yìí o ẹ dàgbà dògbòdògbòdògbòdò ẹ jù ṣe Kamalu Deen lọ lórí ilẹ̀ bí wàá máa ṣe dàgbà tó táyé wọn ò sì bàjẹ́ tẹ́nìkan kan ò sì rí ẹ̀rọ wọn bẹ́ẹ̀ lọ́lọ́run sì ṣe ti yín náà bàbá lágbára ayé yín tẹ́ ti dá wájú yín dá ẹ̀yìn jẹ́ báwọn ọmọ yín ló ń sórí eré káàkiri táwọn wò yẹn kò sí kankan náà àwọn ọmọ yín tó ju àmọ́ gbó walillahi alhamd wallahi orí ni kò sí kankan náà àwọn ọmọ tẹ́ bí báyìí téèyàn lè rí báyìí téèyàn ò ní sọ pé àwọn ọmọ alálùbáríkà lélẹ̀ ìsọ̀rọ̀ sí wọn gan inú yìí wọn máa dùn pé alhamdulillah ṣé kò wá tó lórí ó tó lórí ẹ̀yà wọn gbọ́ bàbá mi lọ. dèdè bí Fíráúnà ti tẹ̀rí nínú wọn ló tẹ̀rí. ìjẹ́dá sèyàn ìsọ̀gá sọmọṣẹ́ ọmọjú ọmọ tá à ń gbá bọ́ fún kọ́lọ́ rẹ̀ wá tá à ń kàn kó. tájàgbé mọ́. yóò dé àwọn ẹ̀mí ẹ̀ yóò bẹ́ mi ẹ̀ fà pé tí wàá gbà fún ni àwọn náà di bàbàrà nufa bóun ṣe ń bínú lọ́dọ̀ọ́wọ́n lọ́wọ́ mọ̀ pé mo ti fi sọ̀gá rẹ̀ òun kọ́ ń bá jẹ́ mi lọ́ ń bá jà ọlọ́wọ́n máa rú ọmọ yẹn lágbára àwọn àgbàlagbà jọ òun kan gbọ́n ọlọ́run darí wọn pẹ̀lú ìmọ́lẹ̀ ẹ̀mí wọn ó darí wọn ìmọ́lẹ̀ ń bá wọn rìn tí wọ́n bá ti rí ìṣesí bẹ́ẹ̀ wọ́n sọ́dọ̀ rẹ̀ wọn. alhamdulilayi ibi tẹ́mi fẹ́ lò ń bí ọ̀rọ̀ yẹn nìyẹn kọ́lọ̀ ń jẹ́ ká rí bàbá Mufti pé ẹni tọ́lọ́run bá ti ń tẹ̀lé tó ń ṣètò ọlọ́run mọ̀ gáìdì ẹ̀ àwọn àgbàlagbà jóun tàná wọn gbọ́n tá má ti rápẹ̀rẹ̀ pé ẹni ọlọ́run lè léyìí ẹni ọlọ́run rí wọn ó sọ́dọ̀ rẹ̀ wọn wà ní mọ̀ bàjá àwọn ò ní mọ̀ bínú bẹ́yìn ṣe ń bínú yẹn pé ọmọ jù mi ọmọ kíw bàbá mi ni mo mọ̀ gbá kékeré rẹ̀ bàbá rẹ̀ aṣọ ni bàbá rẹ̀ ń tà kì í wọ́ọ̀kì máa hàn ẹni tó bá wọ ọlọ́run lọ́lọ́run máa ń ṣe láyànfẹ́ ọ̀tọ̀ ní muhib ọ̀tọ̀ ní mohabo ẹ̀gẹ́tẹ̀ ó ní mo fi sọ́nà àwọn fídíò mi kan rí pé nígbà tí Sheikh Adamu dáyé tán jáde bí àfà tọ́lọ́run gbogbo wọn jáde àwọn àfà tó wọn bí lọ́mọ wọn pọ̀ nílọrin nígbà yẹn wọ́n pọ̀ lóríṣiríṣi wọ́n pọ̀ gbogbo wọn náà dẹ̀ padà gbà fún wọn wáì torí pé wọ́n rí ìmọ́lẹ̀ ọlọ́run lára wọn pé ẹni ọlọ́run lè ní ọkùnrin wọ́n dẹ̀ gbà fún wọn wọ́n dẹ̀ fọ̀rọ̀ sí wọn lẹ́nu wọ́n dẹ̀ tì wọ́n síwájú àwọn bàbá yẹn dẹ̀ sọ́pọ́ọ̀tì wọn ẹ̀yin tò ní kí ló tẹ̀ fẹ́ gbà ẹ parẹ́ àìgbà yín náà ni mú yín ṣẹ̀sìn báyìí ṣẹ̀sìn yóò wà tó ẹgbà púpọ̀ tó lọ́n sọ orí yẹn kalẹ̀ sílé yín lánàá àwọn èèyàn kọ yín lọ́wọ́ àwọn èèyàn sọ̀tẹ̀ orí yẹn ti bọ́ sílé oníkíjìpá lónìí ẹ mọ́ sọ̀tẹ̀ ẹgbà ni ṣe ti gbọ́ ẹgbà kádàrà owó ọlọ́run lóṣù oníkíjìpá bó ti ṣí yẹn ọgbọ́n tí wọ́n gún bíbẹ́ ṣé tẹ̀sùbá àtàwọn ń fa wa ni àbí ṣé àánú tó wá sí àìmọye tó lówó jù wọn lọ tó ń ṣàánú jù wọn lọ àìmọye ẹni tó fa tẹ̀sùbá jù wọn lọ ó kàn wọ́n lọ́n kọ́ lọ́n ṣe wọ́n bọ́ lọ́n ṣe wọ́n yẹn ni ọlọ́run dẹ̀ ti ṣe nìyẹn iṣẹ́ ọlọ́run nìyẹn àmì ọlọ́run nìyẹn o náà kọ́tò láìlẹ̀ ń wò yẹn àmì ọlọ́run tẹ́ ẹ bá fi nǹkan ṣe nǹkan aburú ṣẹlẹ̀ sí yẹn ẹ wò ọlọ́run bínú sí yín ọlọ́run wà máa dúró de consequence ẹ̀ pé n tẹ́ ẹ bá fẹ́ ṣe lẹ́yìn tí mo ṣe ẹ lọ mọ wá ẹgbà kádàrá o àbẹ́lọ́run nù ńlá nù àánú ẹ̀ kọ́lọ́run rọ̀ yín nù kọ́lọ́run ra wa náà nù kọ́lọ́run tún yín ṣe kó tún wa náà ṣe kó mójú kó ń bí àṣìṣe yín kó mójú kó ń bí àṣìṣe tiwa náà kọ́lọ́run wa wọlá jọkan ṣoṣo ẹ̀ bàbá wa àgbà Sheikh Sulaiman Farouk Oníkíjìpá ọlọ́run járí bàbá yẹn pẹ́ lórí dáadáa bàbá wa àgbà Sheikh Dr. Imran Abdulmajid ọmọ ẹlẹ́à ọlọ́run járí bàbá yẹn pẹ́ lórí dáadáa bàbá wa àgbà Sheikh Sarafdeen Gbadebo ọlọ́run járí wọn pẹ́ lórí dáadáa Sheikh Yunus Akorede ọlọ́run járí wọn pẹ́ lórí dáadáa
àáfàá wa àgbà Ahmad Labib Lágbàjì ọlọ́jà rí ọpẹ́ lórí dáadáa. Brọ́dà wa àáfàá Saheed Shittu àwọn ni wọ́n dojú ẹbọ bolẹ̀ nílẹ̀ Yorùbá lọ́jà rí bọ́dà yẹn pé lórí dáadáa. Ọlọ́run má fọwọ́ bàjẹ́ kankan wọn láéláé ọlàlá àti gbogbo àwọn àfáà tó pọ̀ tí mi lè máa dárúkọ ọlàlá haúlá wàlá quwwata illa billah.